ayaya àgbà ọ̀jẹ̀ òṣèré gbajúmọ̀ ni Alhaji Babatunde Hassan Taiwo tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ogogo ti tú àṣírí ìbéèrè ọjọ́ pípẹ́ táwọn ènìyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ òṣèré gbajúmọ̀ olóògbé ni ìyẹn Bimpe Adekola tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ireti nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tán ṣe lórí ètò Oyin Mọ́mọ́. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí fẹ́yìn tẹ́ ẹ bá máa ń wo sinimá àgbéléwò Yorùbá látọjọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn lẹ́ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn olóòtú àtàdarí sinimá máa ń pẹ́ Ogogo àti Ireti papọ̀ nínú sinimá gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. Tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì nígbàgbọ́ pé wọ́n á fẹ́ra wọn lọ́jọ́ kan gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. Kódà ìgbàgbọ́ àwọn kan ni pé wọ́n ti ń fẹ́ra wọn. Ṣùgbọ́n àlá yìí ni kò di òótọ́ títí tí Ireti fi tẹ́rí gbaṣọ. Ìyàlẹ́nu bẹ̀ gan ni pé báwọn olólùfẹ́ wọn ṣe ń rò ó pé kó rí bẹ́ẹ̀ náà la rí lára àwọn mọ̀lẹ́bí Bimpe Adekola Ireti tán fẹ́ kí Taiwo Hassan Ogogo fẹ́ ọmọ àwọn. Ẹ wò ó, ẹ jẹ́ kí n fún yín ní fọ́nrán ibi tí Ogogo ti sọ̀rọ̀ lórí bí Ireti ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ ọdún fà àti di tóun ò ṣe fẹ́ Ireti Adekola nígbà náà. Ẹ farabalẹ̀ láti gbọ́ làbárè yìí. Ireti ti kú sí 20 something years ago. Bẹ́ẹ̀ni, ìràwọ̀ yẹn pọ̀. Bẹ́ẹ̀ni. Èmi tí Bimpe Adekola Adekola. Bẹ́ẹ̀ni èmi ni mo mú wọnú ọdún fà báyìí. Àwọn pé bọ́ọ̀ kan ní Akitunde àjọ ń gbé Londo Street. Òun máa ń lọ sí Ṣítà dáadáa síbi tó ti pàdé ẹ̀ ní Fọlọ́nṣọ́ ọmọ Akitunde. Ìyẹn ló wá mú wá bá mi ní Ondo Street. Wọ́n wá lẹ́ǹkínní ẹ̀kejì ẹ̀kẹta àwọn ṣáàrí mi. Ìmọ̀pá ìjọ kí n lọ bí iṣẹ́ láti bí iṣẹ́ kí n gbàgbẹ́ lọ sí location. Wọ́n ṣáà fi message sílẹ̀ mọ́ lókè ẹni Saturday yìí ẹni yẹn ní tó bá dé kó wá bá mi nọ́mbà 40 Odunfa Street ilé kaka lọ́dọ̀ rẹ̀ wá. Bẹ́ẹ̀rẹ̀ ti ṣe wá nìyẹn. Ó dẹ̀ dé. Wọ́n wo bí wàá jẹ́ pé èyí tó ń bọ̀ yẹn tó ní mi yí morúkọ ẹ̀ ọmọ Ghana mo kọ́ rò pé ń bọ̀. Bẹ́ẹ̀ni, ìrírí báyìí ni. Gẹ̀rẹ́ báyìí. Ó ti lọ fún wọn ní ká fún wọn ní kíní. Bẹ́ẹ̀ni, Sàmọ́rí Ọlọ́run. Sàmọ́rí Ọlọ́run. Ẹ̀yà rẹ̀ bíi ti àwọn ẹ̀ tí mo ẹ̀yà rẹ̀ tí máa dàbí kọ́ọ̀pù táwọn obìnrin máa ń gbé sétí ẹ̀. Láàrin ilé. So bó ṣe rí ògbọ́n ti rẹ́rìn látòkè ó dẹ̀ gún kí báwo ni wọ́n ṣe ṣáfẹ́ ni lálàáfíà mi náà Yorùbá ni ẹ̀ ọ̀pẹ̀ ìfọlọ́. Ó ti dábàá wọn. Àwọn tí poyì kíní kan wáyà mi à tí n bá sílé wọn kì í bá mi lé. Ó bá kó sí ẹranṣẹ́ sọ́dọ̀ wàdà ó ní love acting. Well, acting is very good. Mo ní àdàbí pastor àdàbí imam tó ṣe wáàsí láàrin àwùjọ. ní wáàsí ní inú church tàbí ní mọ́ṣáláṣí. Mo ní tiwa tún wá jù bẹ́ẹ̀ lọ nítorí pé gbogbo àgbáyé làwa ń ṣe wáàsí fún àti ìgò never of our movie. You are welcome. Ọjọ́ kejì ó ti wá bẹ̀ sí ni wá. Ọjọ́ kejì wá, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin. Gbàtí wá di ọjọ́ karùn-ún sọ̀rọ̀ kan ní ẹ̀rọ kan tó kàn máa ń bá wọn ni pé wọ́n máa ń sọ pé àwọn artist wọ́n máa ń fẹ́ra wọn. Mo ní kí ló bá nínú pé artist fẹ́ra wọn jọ má bínú. Mo ní ìwọ wà ní títí lọ́ọ̀yà àti lọ́ọ̀yà bá fẹ́ra wọn. Àbí journalist méjì. Mo ní tí journalist bá fẹ́ra wọn mo ń ṣèwọ́ wà gbòó ní ara. Then àwọn oníṣòwò tó wà láàrin ọjà ẹlẹ́ran máa fẹ́ láta onípalá máa fẹ́ oní tomati. Mo ní so is that ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀? Ó ní ara look kí ló fún ẹ ní assurance pé èmi tó jókòó tì náà bóyá mi ní interest nínú ẹ̀. Ló bá rẹ́rìn-ín kankan mo ní anyway I'm just cracking bad lóbìnrin. Do you understand? So anybody lè rí ẹ nínú ní tíátà kan sọ pé àwọn láìkẹ́ ọ kò mú èébú dání o kò dẹ̀ mú jà dání. Wọ̀ fún mi tẹ́lọ́rùn. Bẹ́ẹ̀ni. Mi kò lẹ́lẹ̀bẹ̀ nínú. Wàláì. Ọmọ ìbàdàn
that particular day tá à ń sọ̀kalẹ̀ yín kan park mọ́tò. On lo mọ́tò dáadé kan tó máa lọ fi ń kọjá gba 1640 ní station wagon báyìí alo mọ́tò yẹn bẹ́ẹ̀ ni máa kú ní movie láyé bí actor ṣe wà tó lórúkọ ní mọ́tò yẹn náà ní òkèké nígbà náà 1640 ọdún dọ́là rẹ̀ o so bàdé ṣe ń bọ̀lẹ̀ báyìí mo kàn introduce ọ àti nǹkan àṣírà wọn ni pé new member ni o bó darapọ̀ mọ́ wa mi báyìí kọ́ wáyé sásùn lẹ́nu sílẹ̀tà ọmọ ìsúnsú ajé mo á padà wá sẹ́yìn máa bá mi ní ìwọ ló ń wá pa tó fẹ́ máa bẹ́ iṣẹ́ you can still be using this o for now gẹ́gẹ́ bí pa ọlọ́run ṣe lè kàwé ó dẹ̀ look presentable that was all. mo fi títóbi alukurian mo fi búra. ẹ̀yin lè mú wọn mọ́ra wọn. ibikíbi tó bá wà tí program yẹn bá jáde tó bá ń gbọ́ á mọ̀ pé òótọ́ ni Taiwo ń sọ. Ireti ò sí láyé mọ́. A get a stage àwọn àǹtí Ireti kọ́ pè mí pé akérèdé tẹ̀ fẹ́rẹ̀ tí àwọn èèyàn ti láìkí kọ́pọ̀ ẹ̀yìn àti ẹ̀jọ̀ mọ́ ni ẹ ṣe ò gbọ́dọ̀ jọ oko abẹ́ o. àwọn tí ẹ̀mí pẹ́yìn lè wà ń bẹ̀ ni. ẹni ìkan lára àǹtí ẹ̀ kan á pè ní ṣé àlẹ́rọ̀ àbí kí ló gbé ní ẹni àǹso kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni à ń sọ nǹkan tí mo ní kò possible mo ní má bínú jàre àwọn náà dàrí pé mo ti jẹ́. yàtọ̀ kí ló ṣe bẹ́ẹ̀ ń ṣe ń gbà yẹn. how cold kí ọjọ́ rẹ mi kó máa fẹ́ nìkan kẹ́lẹ̀ kó wá rí advice pé ìyàwó ẹ̀ yẹn pé torí pé àjọ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́ kí ló máa ro sí mi kí ni mo ṣe yẹn. a jẹ́ pé èyí tí ń fẹ́ ẹnìkan nínú ẹgbẹ́ already. are you getting me. oye mi díẹ̀ díẹ̀ sà. mo kàn béèrè ní. ẹ̀kọ́ ọ̀dàlẹ́nu. ọ̀dàlẹ́nu yẹn so ìyẹn mo sọ pé ẹṣin ò gbọdọ̀ ju oko abẹ́. ọ̀rẹ́ lọ̀rẹ́ máa jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ò gbọdọ̀ wùn mí dípò tí ìyàwó rẹ̀ máa wùn mí ó ṣe láti wùn mí. ìlọ́dúnrún àwọn obìnrin tó ló wà ní títì ọ̀pọ̀ tẹ́ pé tó bá pé 10 wàá sì rí 3 tó máa ní ẹ jẹ́ kí n máa lọ ro nọ́sà abẹ́mọ̀ṣá. ẹ kú àmọ́ rí bá. ọmọkùnrin yìí olórí burúkú ni ẹ ó dẹ̀ sọ fún mi pé lè ló máa jà tó bá sọ fún mi ni mi ní fẹ́ ó máa ṣe o ṣọmọlẹ́yìn yìí ṣá kí lẹ fẹ́ fi lọ́mọ lọ́wọ́ omi ẹkún gbọ̀n mi toró bèrè lẹ́yìn jẹ́ ẹjọ́ yín kọ́ tí o bá ń ṣe olórí burúkú tèmi tó lọ́kọ̀ yìí mi ò ti sọ fún ẹni èmi ò ní má jalè mo ti gba tèmi ṣùgbọ́n ìwọ ni kẹ́ máa pín ìbọnú lé mi kẹ́ máa tún múlẹ̀ má kó bá mi o má kó bá mi rárá ni ó ní mo sọ fún ẹ yẹn ló ṣì. wá ń bí ọ̀rọ̀ ẹ lè sí. èsì wo ló ní èsì wo ló ní mò ń gbọ́. má sọ̀rọ̀ èdè rédíò àsọ̀rọ̀ máa lè sí. mo mọ̀ pé tèmi ló ń ṣe ń tòótọ́. tó bá mọ̀. níbi tó jẹ́ bá mi sọ̀rọ̀ dé tí ń bá gbọ́ wà fọlọ́pàá mu àbí bẹ́ẹ̀ kọ́. àmọ́ kó tó rán mi iṣẹ́ jẹ́ nǹkan rán yìí. chairman ilé ìtẹ̀ ṣe ìburú kẹ. bàbá ilé ti pọ̀ jù kẹ. tọ́tọ́. ẹ̀rí kò pò nílẹ̀ yìí. BMI ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí látẹnu Alhaji Babatunde Hassan Ogogo nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú ikọ̀ akọ̀ròyìn Oyin Mọ́mọ́. ẹ wo ọlọ́gbọ́n lọ̀rọ̀ Ogogo lè yé àní àwọn ọ̀mọ̀ràn lọ̀rọ̀ náà tún lè yé pẹ̀lú. tá a bá ní ká tú ọ̀rọ̀ náà ìdí tí Ogogo ò ṣe fẹ́ Ireti ni pé ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ Ogogo nínú ẹgbẹ́ náà ló ti ń fẹ́ Ireti tó sì ní àwọn ò lè fẹ́ ìyàwó tàbí girlfriend ọ̀rẹ́ àwọn. tá a bá wá ní tanra wà tá a bá ní ká sọ́pà ó ṣeé ṣe kó ṣe pé Yínká Quadri ló ń fẹ́ Ireti nígbà náà léyìí tó mú kí Taiwo Hassan ṣe gààyà fún Bimpe Adekola. ẹ wá jẹ́ kó máa yé yín pé Ogogo ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ò kì í ṣe áńgẹ́lì o tó bá di bí ọ̀rọ̀ olóbìnrin dé. wọ́n ní kò síbi kankan tí wọ́n ti kì í kó adìyẹ alẹ́. wọ́n ní bákan náà ni pé gbogbo ọkùnrin ló lè tí ilé bá dà
ṣùgbọ́n wọ́n láwọn ò ní ṣe nǹkan kan. Kí ni nǹkan ọ̀hún? Wọ́n láwọn ò ní ṣe nǹkan tí ó bà wọ́n lórúkọ jẹ́. Ayàyà nítọ̀rọ̀ ìjà tó wá sópin láàrin Yínká Quadri àti Ogogo, bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn bínú gidigidi nígbà náà sí ọ̀rẹ́ àwọn Yínká Quadri, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ pé kì í ṣọ̀rọ̀ obìnrin tàbí ọ̀rọ̀ owó ló fàjà láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n tọkọ̀ láti ṣokùnfà ohun tó fàjà láàrin àwọn àti Yínká Quadri síta. Wọ́n ní kò sí bí akọ̀ròyìn náà ṣe lè pọ́ àwọn nífun tó, wọ́n láwọn ò ní sọ. Lára àwọn òṣèré tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a lè pè ní veteran actor ní Babátúndé Taiwo Hassan Ogogo wà, tán sì ti wà nídìí iṣẹ́ tíátà ọjọ́ ti pẹ́. Wọ́n ní orí ọ̀fẹ́ láti máa bá ìgbà mu ní gbogbo ìgbà táyé bá ń jáyé, ní gbogbo ìgbà tí ìgbà bá ń jẹ́gbà. Táwọn ènìyàn bá rí Ogogo nínú sinimá náà máa ń rí wípé ọkùnrin làdá, ọkùnrin làwọn rí. Nípa kéèyàn rẹwà, Ọlọ́run ọba ṣe Babátúndé Hassan Taiwo Ogogo lóṣèré arẹwàkùnrin tó ṣe wípé táwọn obìnrin náà máa tàn láti wò ní. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú ikọ̀ akọ̀ròyìn Oyinmomo, wọ́n ní obìnrin kan títorí kó lè bá a fẹ́ àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ tíátà ìyẹn Ọdún Fakakos, tó sì ní àwọn jìjọ dọ̀rẹ́ díẹ̀ kó tó di pẹ́ni náà tẹkọ̀ létí lọ sókè òkun. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ìkànnì IPTV YouTube channel lẹ́ ń wò lọ́wọ́, promoting our cultural heritage. Ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí YouTube channel wa. Ẹ ṣé.